ẹ̀yin tí wọ́n jí gbé láoru ẹ̀ sí ẹ̀lẹ̀ kí ló ń ṣe yín gan-an kí ló ń ṣe yín ọlọ́run kó yín yọ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn gbàwẹ̀ àwọn èèyàn pariwo adúpẹ́ àwọn tí wọ́n padà wálé kí ni káwọn òbí wọn ó ṣe kí ni káwọn fámílì wọn ó ṣe ẹ̀yin oní interview sọnù ẹ̀ka wọn grant interview káàkiri bájá pè yín ẹ ṣe interview ṣe ẹ lọ lú èbó bọ̀ ni ẹ̀yin tó yẹ kẹ́ ẹ sinmi tó yẹ pé ọwọ́ ojú yín tí wọ́n fi hàn lórí social media gan ó yẹ kẹ́ ẹ rọra máa ṣe níṣe wípé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ fẹ́ sọ̀rọ̀ ayé di celebrity òjijì ètò wa burú jù mẹ́ni pé àwọn ọmọ kéékèèké tí ó yẹ kéèyàn máa rójú wọn lórí social media gbogbo wọn lè lọ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ṣé wọ́n náà yìí ṣé wọ́n ṣe kinní kan bó ni wọ́n ṣe kinní kan ṣé ẹ mọ̀gbà tí wọ́n pa alágbájá kí ni ìtumọ̀ tẹ́ǹsì ṣé ẹ fi ń ba àwọn tí mọ̀lẹ́bí wọn ò padà ṣé ẹ fi ń ba wọn nú jẹ́ ni àbí kí ni ìtumọ̀ gbogbo tẹ́ǹsì the end of the day ẹ padà grant interview títí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí doubt ẹni tó dé ń jò ní ìní ṣe báyìí ẹ wo nǹkan ẹ ṣe kinní kankan ẹ̀yin náà ẹ ronú náà gbogbo interview tẹ́ grant yẹn kí ló fẹ́ mú jáde ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n wá ń pè yín ẹ̀ wá ń grant interview lọ́tún ẹ̀ ń grant interview lọ́sí ẹ̀yin náà tẹ́ bí àwọn ọmọ tẹ́ ń kó àwọn ọmọ yín jáde kí àwọn dèdè rẹ̀ gágún ọmọ wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọn ò ṣe wọnú gbọ́ lọ bá wọn ńgbà tí ọ̀rọ̀ fi ń le ńgbà tó di pé even ẹlòmíì ò lè sọ̀rọ̀ mọ́ títí tí wọ́n fi rí wọn nígbà ó dìsìn ó kálukú sọ̀rọ̀ ẹ̀ di mídíà òjijì àwọn ìbéèrè òfò ni wọ́n lọ bè lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni ẹ jẹ́ gbórí ara yín pamọ́ olóòrùn jẹ́ rírú rẹ̀ mọ́ o àmọ́ bẹ́ẹ̀ ṣe ń jáde ṣe interview yẹn kò dáa ẹ̀yin gan pẹ̀lú interview tẹ́ ń ṣe yìí ẹ padà tó gbọ́ nǹkan míì tí ọmọ bàyín inú jẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ jọ mí lójú gan o àtẹ̀yin tẹ́ ń ṣe interview àtẹ̀yin tí ẹ má jẹ́ wọ́n dá yín láàmú mọ́ o Ọlọ́run ní bá ti ń jẹ́ Ọlọ́run já rírú ẹ̀ mọ́ o ìyẹn ròbí ẹ di celebrity ìyẹn dẹ̀ ròbí tẹ́yìn ọba tẹ̀ wá di celebrity ròbí lórí eléyìí ni ẹ dákun Ọlọ́run dáàbò gbogbo wa ní rí wàhálà.